Ah, mo tún dé lónìí, èmi lẹ́ ò máa gbọ́ o. Èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé. Ẹni tó bá ní má dé òní ní dé bá láṣẹ Èdùmàrè. Èmi ti dé tèmi lónìí o, ẹ jẹ́ kí n rí wí, ẹ jẹ́ kí n rí sọ o. Ẹ jẹ́ kí n rí wí, ẹ jẹ́ kí n rí sọ o, ẹ jẹ́ kí n rí tèmi wí, ẹ jẹ́ kí n rí tèmi sọ o. Ẹ̀yin ènìyàn mi tẹ́ ń fọ́lọ̀ èmi ọmọ ọ̀dọ̀ àgbà, mo kí yín púpọ̀. Elédùmarè ò ní padà lẹ́yìn yín o. Ọmọ ọ̀dọ̀ àgbà náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ọmọ kékeré tó ń gbé nǹkan àgbà ṣe, èmi náà ni èmi ni. A ti sọ̀rọ̀ nípa ìtàn àwọn àti bí àṣírí nípa àwọn àgbàlagbà. A ti sọ̀rọ̀ nípa ẹ̀ síwájú. Mo sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jómi toro ọ̀rọ̀ ni wọ́n kọ́gbọ́n náà sì tún mọ ìmọ̀ kún ìmọ̀ tí wọ́n ní. Àwọn ẹlòmíì lè ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo tún fi rán wọn létí ni. Kí ni mo tún fẹ́ kí a sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí? Ìtàn Ọ̀rúnmìlà. Ìtàn Ọ̀rúnmìlà. Ìtàn Ọ̀rúnmìlà. Ẹ̀yin tẹ́ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ YouTube channel mi yìí, ẹ máa subscribe. Ẹ lè máa jẹ àǹfààní ọ̀kọ̀ọ̀jọ̀kan iṣẹ́ tí èmi ọmọ ọ̀dọ̀ àgbà ń fi kalẹ̀ sí orí ìkànnì YouTube yìí. Ẹ ò lè máa jẹ àti láti tún mọ ìtàn nípa àwọn alágbára síwájú. Báwo ni ẹ̀yin ènìyàn mi? Ifá jẹ́ ọ̀kan nínú àwọn irúnmọlẹ̀ tó ti ọ̀run rọ̀ sí Ifẹ̀ Oòdáyé. Ìtàn sọ fún wa wípé ìgbà tí àwọn òòṣà wọ̀nyí dé Ifẹ̀ Oòdáyé tán ni oníkálùkù lọ tẹ̀dó síbi tó wù wọ́n. Òkè Ìgbẹ́tì ni Ọ̀rúnmìlà kọ́kọ́ dé sí kí ó tó wá lọ sí òkè Ìtasẹ̀. Ìdí nìyí tí wọ́n ṣe ń kí Ọ̀rúnmìlà ní ọkùnrin kúkúrú òkè Ìgbẹ́tì. Ọ̀rúnmìlà fi Ifẹ̀ Oòdáyé sílẹ̀ lọ sí Adó. Níbẹ̀ ni Ọ̀rúnmìlà ti pẹ́ jùlọ ní òde ìṣáláyé. Ìdí nìyí tí wọ́n fi ń sọ wípé Adó nílé Ifá. Lára àwọn ibi tí Ọ̀rúnmìlà gbé ní Òtù Ifẹ̀, níbi tí ó gbé bí ọmọ rẹ̀ mẹ́jọ àkọ́kọ́. Orúkọ àwọn ọmọ náà ni Alára, Ajérò, Ọ̀wọ́nràngún Àga, Olóyè Mọyìn, Òǹtagé Olélé, Ẹlẹ́jẹ̀lú Mọ̀pé àti Ọlọ́wọ̀. Bákan náà ni Ọ̀rúnmìlà gbé ní Òdì Ọ̀yán. Ó bí ọmọ kan níbẹ̀. Orúkọ ọmọ náà máa jẹ́ Amókánlódì Ọ̀yán. Bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà tún gbé ní Oríko níbi tí ó ti bí Amósùn. Ní Òtù Ifẹ̀ ni Ọ̀rúnmìlà ti padà sí òde ọ̀run. Ohun tó sì mú kí Ọ̀rúnmìlà padà sí ọ̀run ni ìwà àrífín tí Ọlọ́wọ̀ àbíkẹ́yìn rẹ̀ wù sí. Nígbà tí Ọ̀rúnmìlà ti padà sí ń ṣe ọdún rẹ̀, ó ránṣẹ́ sí àwọn ọmọ rẹ̀ mẹ́jẹ̀jọ. Bí kálukú wọn ṣe ń dé ni wọ́n forí kanlẹ̀, wọ́n sì dìde. Wọ́n tún sọ wípé àbọ̀rúbọyè bọ́ ṣíṣẹ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́wọ̀ dé kò forí kanlẹ̀, kò sì sọ wípé àbọ̀rúbọyè bọ́ ṣíṣẹ́. Bí àwọn yòókù bíi ti àwọn yòókù, nígbà tí wọ́n bí ó ṣe jẹ́, ó ní Ọ̀rúnmìlà ń sọdún, òun náà ń sọdún. Ó ní Ọ̀rúnmìlà dádé, òun lọ́wọ́, Ọlọ́wọ̀ náà ń dádé. Ọ̀rọ̀ tí Ọlọ́wọ̀ yìí sọ bí Ọ̀rúnmìlà ó bí nínú púpọ̀ gan. Ọ̀rúnmìlà gba Ọ̀ṣun idẹ lọ́wọ́ Ọlọ́wọ̀, ó sì kọrí sí ìdí ọ̀pẹ àgùnkà, èyí tó já sí búkà 16. Kíkúrò tí Ọ̀rúnmìlà kúrò láyé jẹ́ kí gbogbo nǹkan dàrú. Ẹyẹ ò ké bí ẹyẹ mọ́, nítorí ọgbọ́n Ọ̀rúnmìlà ni àwọn òòṣà mìíràn ń lò láti tún ilé ayé ṣe. Nígbà tí nǹkan ò rí bó ṣe yẹ kí ó rí mọ́, ni wọ́n bi àwọn ọmọ Ọ̀rúnmìlà mẹ́jẹ̀ẹ̀jọ wípé kí wọ́n lọ bẹ̀ bàbá wọn. Àwọn ọmọ náà lọ ìdí ọ̀pẹ àgùnkà níbi tí bàbá wọn dúró sí. Wọ́n kì í, wọ́n sá, ṣùgbọ́n Ọ̀rúnmìlà ní òun ò padà sáyé mọ́ o. Ọ̀rúnmìlà wá ní kí àwọn ọmọ náà tẹ ọwọ́ wọn, ó sì kó ikin 16 lé wọn lọ́wọ́ wípé ohunkóhun tí wọ́n bá fẹ́ kí wọ́n máa béèrè lọ́wọ́ Ifá, tá a mọ̀ sí ikin. Àwọn ikin 16 yìí ni Ọ̀rúnmìlà fi rọ́pò ara rẹ̀ sílé ayé. Láti ìgbà yìí ni ikin ti di ohun èlò pàtàkì fún àwọn babaláwo tá fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọ̀rúnmìlà.
Ọ̀rúnmìlà náà là ń pè ní bàbá kékeré finú sọgbọ́n. Ara oríkì Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìípín àti òpìtàn Ilé Ifẹ̀. Ìdí ni wípé Yorùbá gbàgbọ́ wípé Ọ̀rúnmìlà nìkan ló mọ àṣírí bí Elédùmarè ṣe dá ayé àti ọ̀run. Òun náà ó sì wà níbẹ̀ nígbà tí ẹnìkọ̀ọ̀kan yan ìpín tirẹ̀. Ọkùnrin kúkúrú dúdú òkè ìgbẹ́tì. Yorùbá gbàgbọ́ wípé ọkùnrin kúkúrú ni Ọ̀rúnmìlà àti pé ó ṣe ni ẹni tó dúdú. Ọ̀rúnmìlà kò ní egungun, kò ní ogun, àti wípé tó bá fẹ́ ṣe iṣẹ́ agbára àṣẹ èṣù ni yóò fi bọnu. Èèyàn mọ́yìn náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. A ó tún máa mú ìtàn lóríṣiríṣi wá ní àìpẹ́. Èyí tẹ́ bá yẹ̀ sí ń darapọ̀ YouTube channel mi, ẹ máa subscribe nílé rírẹ bẹ́ẹ̀ ní tatari èrè lójú ọmọ rí. Ó dìgbà.